Ní tèmi, ṣàlàáfíà ni. Alhamdulillahi Rabbil Alamin. Thank you for joining me. Tẹ́ bá ń gbọ́ iyán ogún ọdún, ó sì ń jóyàn lọ́wọ́ fẹ́lífẹ́lí. Iyán ogún ọdún, ó sì ń jóyàn lọ́wọ́ fẹ́lífẹ́lí. Èyí ní tèmi. Ọlọ́run má jẹ́ àkàgbá kan. Ọlọ́run má jẹ́ aṣàgbákò. Ọlọ́run má jẹ́ aṣàgbákò irú àwọn ọkùnrin báyìí. Mo mọ̀ pé ẹ̀yin ọkùnrin tẹ́ ń wò mí sìn, ẹ̀yin ọkùnrin alálùbáríkà ni yín. Ẹ̀yin ò ní ṣe irú ẹ̀. Ẹ ní fi èní, ẹ ní fi bọ̀lá jẹ́. Ṣé rí bàbá yìí? Ṣé mo sọ fún yín? Mo ní àwọn Bàtásà náà wà ní Nàìjíríà. Kí la bá máa pe Nàìjíríà? Oní Bàtásà, Ẹ̀ngọ́ngá, onídòkúdò. Àìmọye oríṣiríṣi onídòkúdò ní Nàìjíríà. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Ṣé rí bàbá àgbàlagbà tẹ́ ń wò yìí? Wọ́n ti ṣe nǹkan o. Wọ́n ti ṣe nǹkan. Wọ́n ṣe nǹkan. Ṣé ẹ rí gbogbo pictures tẹ́ wò lẹ́yìn? Even more. Ó ní pictures àwọn obìnrin tí wọ́n kà fún bàbá yìí. Wọ́n lé ní 2000. Ṣé ẹ rí pé títí ẹ tó wá ju ti Bàtásà lọ? So, kí ló ṣẹlẹ̀ gangan? Ó ní pé bàbá yìí in his youth, ká sọ wípé 20 years ago kì í sọmọdé ọjọ́ náà. 20 years ago, àwọn ọmọ tí wọ́n bí 20 years ago, àwọn míì tí ń ṣàbíamọ. Tó tiẹ̀ tó wá jẹ́ ilẹ̀ Haúsá. Kódà á ti bí, á ti fẹ́ bí grandchild gan. Ṣé ẹ mọ̀ pé àwọn míì nínú wọn máa ń marry very early. So bàbá yìí, ìgbà tí ọ̀rọ̀ escalate, ó ní àwọn amòfin tí à ń pè ní Hisbah tilẹ̀ Bauchi, ó ní wọ́n invite ẹ pé kó wá sọ tẹnu ẹ̀ nítorí circulating story tó ṣẹlẹ̀. Nígbà tá à ń sọ̀rọ̀ Bàtásà Ẹ̀ngọ́ngá the original lọ́wọ́, òun náà ni títí ẹ̀ ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀. So ti Bàtásà yẹn kò jẹ́ ká tètè get ti story arákùnrin yìí. But it's still coming now, alhamdulillah. Although ọ̀pọ̀lọpọ̀ ti máa rí lórí social media. Bàbá yìí gbogbo àwọn obìnrin tó ní relationship pẹ̀lú wọn in the past, ó fi picture wọn sínú Facebook. Gbogbo àwọn obìnrin yẹn. Ṣé yé yín? Àti àwọn míì náà tí kò fi sí Facebook. Àwọn picture yẹn ṣá jáde online. So according to him, ó ní àwọn ọ̀rẹ́ rẹ̀ kan, ó ní àwọn ọ̀rẹ́ òun kan. Because àwọn èèyàn tó understand story yẹn, wọ́n sọ yàmàyàmà. Nǹkan tó ń sọ láwùsá nìyẹn. Ó ní àwọn ọ̀rẹ́ òun kan ni wọ́n lọ sí Facebook òun, ni wọ́n lọ kó gba àwọn pictures yìí jọ, wọ́n wá compile ẹ̀, wọ́n wá send ẹ̀ jáde. Meanwhile, ọ̀pọ̀lọpọ̀ fídíò yìí ó wà lórí Facebook ẹ̀. Ibẹ̀ làwọn ọ̀rẹ́ rẹ̀ yẹn ti rí kí wọ́n tó wá pile ẹ̀ jọ. Ìdí tí àwọn ọ̀rẹ́ rẹ̀ yìí fi ṣe báyìí fún, mo mọ̀ pé ó ní reason nínú. Reason yẹn, òun náà sọ bẹ́ẹ̀. Reason yẹn dẹ̀ ni màá sọ fún yín sìn. So, ìgbà tí kíní yẹn wá circulate, tó wá di pé àwọn obìnrin míì wọ́n wà ní ilé ọkọ. Àwọn obìnrin míì, ìyá àwọn èèyàn ńlá ńlá ni. Wọ́n wá ní kí ló dé tó fi wá rí báyìí? Kí ló dé tó fi kó picture àwọn obìnrin yìí síta báyìí? Kí ló dé bàbá tó fẹ́ báyé jẹ́ báyìí? Bàbá ní láti máa sọ̀rọ̀ pé ọ̀rọ̀ yìí ti ṣe díẹ̀. Àwọn obìnrin wọ̀nyí kì í ṣe sìn. A rí oní 20 years, a rí oní 15 years, a rí oní 10 years, a rí oní 6 years nínú àwọn obìnrin yìí. Àwọn obìnrin yìí nígbà tó ń ṣe relationship pẹ̀lú wọn, àwọn obìnrin yìí ò sí nílé ọkọ. Nǹkan tí bàbá yìí sọ nìyẹn. Ẹ má expect kí bàbá yìí sọ pé àwọn obìnrin yìí wà nílé ọkọ. Tẹ́ bá wo àwọn fídíò tẹ́ wo yìí, ẹ rí pé àwọn obìnrin yìí mìí gan, wọ́n jọ married people, isn't it? But òun sọ wípé òun ò sí nílé ọkọ. Ṣé yé yín? So, ìgbà tó ń sọ̀rọ̀, ó ní àwọn obìnrin òun. Àwọn èèyàn wá correct ẹ̀ pé rárá bàbá, má sọ wípé àwọn obìnrin ẹ mọ́, wọ́n ṣe obìnrin ẹ̀. Ó ní òun mìíràn pé àwọn obìnrin onígbà yẹn. Wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ló ṣe wá ń rí àwọn obìnrin bí wọ́n ṣe pọ̀ tó? Báwo làwọn obìnrin yìí ṣe ń gbà fún? Ó ní bó bá ṣe mọ obìnrin pẹ̀tì sí, bẹ́ẹ̀ náà ló ṣe obìnrin ṣe máa gbà fún ẹ sí. Ìgbà mélòó? Ẹ̀yin obìnrin, ṣé ẹ̀yin náà gbọ́ láàrin yẹn? You see? Ẹ̀yin obìnrin, you see that? Ó ní so oríṣiríṣi ọ̀nà ló fi ń gbé gbà fún àwọn obìnrin yìí. Kò dẹ̀ sí èyí tó jẹ́ pé òun force nínú wọn, kò force anybody. Everything was based on understanding. But àwọn ọ̀rẹ́ òun, àwọn náà lọ compile picture yìí jáde. Tí wọ́n fi wá show rẹ̀ fún àwọn ayé. Kò kì í ṣe pé òun ló mọ̀. Àmọ́ gbogbo most of them tó relationship pẹ̀lú, wọ́n wà nínú Facebook. Nítorí pé gíní gan, lọ́wọ́lọ́wọ́ bó ṣe wà yìí, ó ní ọmọ méjì, but òun ò níyàwó. Òun ò níyàwó. Báwo ló ń ṣe máa ní irú relationship bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ níyàwó? Lọ́wọ́lọ́wọ́ báyìí, òun gan wáyàwó. So, àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n bá ti fídíò yẹn jáde, tó bá jẹ́ pé àwọn ọ̀rẹ́ ẹ̀ ní lóòótọ́ o, tí ó jẹ́ pé òun náà ò mọ̀ sí o, a jẹ́ pé àwọn ọ̀rẹ́ rẹ̀ náà wọ́n mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni pé nínú gbogbo àwọn obìnrin tí arákùnrin yìí ti fẹ́, ká mọ̀ wá rí èèyàn kan fẹ́ lọ́jọ́ tòní. Bàbá yìí owó ò sí lọ́wọ́ rẹ̀ mọ́ bí ti gbà yẹn. Kò sí agbára mọ́ bí ti gbà yẹn. Ṣé ẹ̀yin náà rí? Compare to the picture tẹ́ ẹ̀ ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó wá ní òun náà sì pé àwọn obìnrin kan kò gbà kí wọ́n fẹ́ òun wáyàwó nísìn. Àmọ́ obìnrin tó bá fẹ́, ó gbọdọ̀ jẹ́ obìnrin tó níṣẹ́ lọ́wọ́. Bí wọ́n ṣe sọ nìyẹn. Ó dẹ̀ ní òun ní ọmọ méjì. Kò bá jẹ́ àlàyé.
So ẹ̀yin ẹ wá wò ó, ṣé Bàtásà tilẹ̀ wá yìí kọ́? Ẹ rí àwọn obìnrin míì gan, ẹ rí pé yes, tí n bá ní kí n lo voice mi on point báyìí. Ẹ rí pé àwọn obìnrin míì, ẹ rí pé lẹ́yìn ìgbà tí wọ́n rọ fáńdù ọyàn wọn tán, ìgbà yẹn lẹ rí pé wọ́n ṣe fọ́tò, náà bá ṣe fọ́tò pẹ̀lú wọn. Àbí èwo ni tó dàbí pé ọyàn ti fẹ́ jáde kúrò nínú bèrèsíà. So ẹ̀yin ẹ wo irú mood. Ẹ̀yin ẹ wá wò pé bàbá yìí gan, ṣé kò bá lé jẹ́ báyìí? Bí ti Engonga, ṣé kò bá lé jẹ́ báyìí? Nítorí nísìn, àwọn picture ẹlòmíì tí ẹ̀ ń rí bíbí, ẹ rí pé they were already married. Wọ́n wà nílé ọkọ. Ọkọ wọn mọ̀ ní, ìgbà tí mo fẹ́ ó slim náà. Ìgbà tí bàbá yìí dẹ̀ ń kó tí ó lọ snap picture pẹ̀lú bàbá yìí tó lóun ti fẹ́ rí, ó sanra. That means pé òun yàn lè mọ́ mi lára. Ó ti bá lé jẹ́. Ẹ̀yin èèyàn, ẹ kàn imagine. Kẹ́ rí pé ẹ̀yin sì, even though àwọn obìnrin míì tó fẹ́, ká ní òun tí marry nígbà yẹn tó fẹ́ wọn. Ká wá ní nísìn, ó wá rí ìyàwó rẹ̀ níbẹ̀. And that time it was the past. You will feel bad. No matter what. Tó bá jẹ́ pé ìwọ ni ọkọ any of these women tí wọ́n show, even though she wasn't married that time, you will feel bad. Talk less, àwọn obìnrin míì wà tó jẹ́ pé wọ́n wà nílé ọkọ ní bàbá ẹ̀ collabo wọn ló ṣe picture. So gbogbo ọ̀rọ̀ tá à ń sọ sí ẹ̀yin obìnrin, ẹ wà careful. Ẹ wà careful. Ìyẹn ogún ọdún ó sì ń jó yàn lọ́wọ́. Then ẹ̀yin ọkùnrin, are you doing a relationship to hurt a woman? Are you doing a relationship to hurt a woman? Why? Kí ni use of taking pictures? Kí ni use of doing video? Kí ni feature reference? Kí ló fẹ́ gain? Kí ló ń wá? Ṣé ẹ rí gbogbo eléyìí sí gan, àwa papọ̀ gan. Ṣé ẹ rí pé is it not too scary to be in a relationship? Is it not too scary to be in a relationship? Talk less of èyàn wà lórí camera. Ó wà ní end long, èmi wà ní this other end. Wà á máa request for my video. You be requesting for my naked video. Nílé ayé tá a wà yìí, ẹ̀yin obìnrin kan, ẹ dẹ̀ wá stupid enough. Ẹ máa ṣe irú ẹ̀. Ẹjọ́. Ìwọ ọkùnrin tó bá wà ńbẹ̀ yẹn, tó bá jẹ́ wípé o fẹ́ máa request for my video ni, dákun torí Ọlọ́run dúró sílé ni ẹ. Àwọn mo dẹ̀ fẹ́ kẹ́yin obìnrin náà kẹ́ emulate. Mo dẹ̀ fẹ́ kí gbogbo ọkùnrin tó gbọ́ mi nísìn, ẹ guide nakedness yín. Ẹ guide nakedness yín because àwọn obìnrin náà ti ń pile ẹjọ́. Àwọn obìnrin ń pile ẹjọ́. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. This is on point by two. Always using my words to help others. Bàtásà Engonga of Nigeria. Bye for now.